Edohia wabedena. Itwedonirowa, Itwedonirisi, Edonaburame, Kevedonabuyeme, wabedena. Ituwahia o, de wahia ma, de wama, de odema, de ekima, de mihiama. Ma heaven was in you, Siga, who hell. Ma heaven wa mujaja do hewu ma he ya ka gwa ka bo e wa ya ga to wa ga pe tolo bo afian bu wa ya fe no ga unu wa e bu wa o ise ma we de na do wo ga do etenwa ni ma ba wa na ya we re na o o te me re go e ya do sunde ko bo kian o to ta jo do wa o bo kian o mo se o bo kian o abu to wa o bo kian o maybe no like those are do work out in the bar. Wa bokia ya no maire ya gabele wa kamia bokia. Eri wa ni ro wa ari o wa tuta wa ka botia wa moku na ti ebore ga manedo o awo manedo o do wa hon manedo awo manedo e bo be wo man ni ma ohoni a oge de gbe yan agwa lo wa de pe abo noge yo o goge do na una wa yo boyo o ma o muse o rien ha afangbe wa amia o isa wa bokian wa gade ru mu gyosa o taloba don bon taloba lori no wa re manedo no isi agbon manedo no ya mwebo he manedo na ri ogi ni ma manedo na ri ogiso ni ma kere ni ade owo makin ekenuri ba yi agbon na eyin ma ye agbon a o ni abi ma yin ye ba re ekoye o saloba lodwa na hori yetin ni ma iwe egbe ni ma ya mudia gatan beyan nana mi we ebi ya fe do wo ma wo agbon na ma re we ori gba yan we se de na no ri ni ma re o ma re do ma re o be no ri ni ma e ma wu e me no ri ma no ma ta o do ni wo ma ze ma ze je ma ni ma je mu ani ma je mu lekati ni ma be ni Jesus Christ ma re wo re na ne afian gbo ma bi apolo yo aga akpo mo kan de de Jesus Christ no yo saloboa he said
He said, Wahia way so. He said, Oghe Dura Mao. He said, when I talk about a dog man, I don't talk, Oghe Fire. My swan, no, Mamma, now, so point over YouTube. You can have Viria Valley or wherever. You wouldn't give why. Short chit chat. Or you find her, Catamu, or River, no, why are we again? Equota, man, well, Oghe do, or Swano, or Swanner. Kid Banagwana an hour, a year being with an hour. I have your yikin and review ye. Well, why I gave, why I got quarter. Will it mean the Bido Alu? I asked one. Get, no. If I find her, no, or the young bill. Then one is over, Wabokian. The over, Wari, Wabokian. Irena, yeah, we went to Irena. Usunabu, Koyo, Abokia, Koyo, whatever Bibu done in Switzerland, Abokia, Koyo, Anna Beach, Abokia, Wama, West now there now, Ala, here, like a back or sick or tango rank a bible, here. I bet you know, in near do a man, not I ever have been near do her. That over a rock came on, or a blue and then we can't ben, every go. So, one of mine go kicking on more, a man, no. There, Nanga as one at you. Off we bay. Eh, near Dunham. Off we bay. Eh, near Dunham. It would be one head enough. Off we bay. It do not off we bay. Or roedo. A hair we ruselu. Off we bay. Ye had more ye, wa. The way you go babble. Off we bay. The way you go babble. Okay, I'll go your wo. Okay, I'll go your va. Huh? Okay, I'll go your ha. Okay, I'll go your na. Huh? Okay, I'll go you, sir. Going. Okay, I'll going. Go. Hello, go. Nina. Cabo, I can't offer we. They don't fool we, boy. No, go on. The other man, be. Ama be do ata loju, ama do agbin na yo. Ofuegbe man do have me o is do sabaya woman aka fu magbe o is kayo nupo gi eva me yo boy nupo gi eva won me yo boy wo gba kayo o fi u ri eni egbi ofuve egbe ofuve egbe ofuve I de bawen I de bawen nupo gi eva abusama ogbe etiosa ogbe Anabit ogbe Tagoduwa ogbe wọ́n fi ìgbín lọ́sà ọ̀gbẹ́ ọ̀tí wọn kàrí wọn sí Òṣùndé ní ẹ̀yà wa gbẹ ọ̀pọ̀ bọ́ọ̀lù ìbí ẹ̀dọ́ lẹ́wọ̀n ta ọ̀fun ìgbẹ́ máa mi ẹ̀ o ìṣẹ́ ọ̀yà àgbèsẹ̀ yọ o àgbèsẹ̀ yọ níbi ẹ̀bùn wa hàn èdè náà ẹ̀ pọ̀ tó gbọ́n pè ní náà o ọ̀rọ̀ afẹ́ do. Ọ̀rọ̀ afẹ́do ẹ̀rẹ̀ mọ̀nàrí bẹ̀ka mẹ́gà àwọn ẹ̀rọ tẹ́ mẹ́wàá kìrì táyà yóò wí èsùkú mẹ́wàá afẹ́do ìbá mẹ́dó ẹ̀rẹ̀ ti mẹ́wàá kìrì táyà ẹ̀rí ata ọ̀rọ̀ afẹ́do yíyẹ ha gbọ́n yìí dẹ̀ wọ́n yá yí ọgbà wọ́ kàbọ̀ rẹ̀ o afẹ́do báyà kàyé wọ́n èmi ra ọ̀fọ̀ àgbẹ̀ ẹ̀sí ọ̀fọ̀
eba mi evi na ido ogova no weta ya no no ona do asu ofo mana do my do we ona omafu ovagbe o dege okay o go yowo go yeva go yeha go yena go yisa go yo go wa fedo temi no kende gbe yi pe ya de ono wa fedo ge me yebo ba o lupo ge ha e me yebo ba lupo ge ha ona dege Oghe a fi o edi o ora fo edo ora fo edo imufo a ebi no fo van bi do fo fo o ma fo va gbe ora fo edo ma wa ti e frizila afedo ai de ba men so jodu wa on free gnosa gbe etosa ogbe isojodu wa ogbe abutoma ogbe afewedo yama ore afewedo Africa ogbe I know ana beach ogbe ibi edo ya gbe apobo ni ibi edo ya tomata wa fe edo edo ya ibi ọ̀nà eke no kéde afẹ́do edo ya ọ̀nà èyí no kwa no ọ̀gá fún wa ọ̀gá fún wa do wa dege eni na ye ọ̀sùn aye na eni edo na ye ọ̀sùn àwa gbé na iye nagbon yi wege de we ya yo gbabo ọ̀gá fún wa Rafua Eriko Ori Makpa Ebwe ba Yodia eni na wakin Rafua eni na wakin de we ya yo gba bo na ya gbon na Jeffrey Irabo obokin o ye nagbon jide we ya yo gba bo opa kan gba bo Uselu reporters obokin o ni edo na o okin o goye wo goye va goye ha goye na goye san oga fua goye go ayaka we ara gbon na evi eso garo o so jebi o di dawo yi adege ebe no ye ekpe salo ba be o di tin ka yiri o di o ka yiri o do ho o do ye nwa na ado dege if not so baby o be do afofa ye na mi mia o ye na so apa ọ̀gá fwa ye ma ọ̀gá dùn na gbọ̀ndẹ̀gẹ̀ ye no ka o ni me waze bo no ka o ni re number 1 ye na gbọ̀n yo na me waze Oghe a fi u a ọ̀gá fwa ọ̀gá fwa ọ̀fwa na gbọ̀ndẹ̀gẹ̀ ibi no fo fa gbọ̀n ya dẹ̀gẹ̀ ere wa no eni no pe ni na o Ore so si ma be dia la do de ba ma ai de ba men uselo reporters owe nupo giver ogafwa maliba ana beach owe nupo giver ogafwa edo oga onu edo oga omangba abusawan no ka oni ogbe uselu reporters we no ka ogbe etiosa ogbe sajoduwa ogbe igbinosa ogbe ayere wise ai dege o if you do
So I don't want to begin. Ọ̀gáfúwà ọ̀gáfúwà ẹ̀fọn owó ní wàkín ọ̀gáfúwà owó ní wàkín obi yé mẹ́ kó yọ ní ànágbá ẹni mà ní òbọ̀ nìyà wàpò bọ́ nìyà ọ̀gáfúwà ní màá yá o ìṣẹ́ ọ̀gáfúwà gbé o ìṣẹ́ òpè ní ọ̀fọ́nàdé ọ̀fọ́n do pé nínú òwúrẹ́ ọ̀rẹ́ gbé hàn mí ọ̀fọ́n de kàkà bọ́ọ̀dì àwọn yọ iye nágbọ̀n yìí ọ̀nà gbégbé o ọ̀fọ́n de ìràmì ọ̀fọ́n de ayaka ní ẹ̀dọ́ ọ̀bẹ̀rẹ̀ náà yé ní ẹ̀dọ́ yẹ fẹ́ ká ọ̀fọ́n de ẹ̀ má gbọ́n náà kẹ̀ àrùlẹ̀wọ̀ gógó iná azòwẹ̀wọ̀ má kí wọ́n gbọ́n ẹgbẹ́ra nà àrí ẹ̀ kí o àrí ugbó o àrí owó ìwẹ̀rì o àrí dúró kú òwe náà o ọ̀nà àyà kíá èmìnú viọ́ kíá èmìnú rìé kíá igbó náà o ọ̀pìà náà o púpọ̀pọ̀ náà o ìkàrà náà o ọ̀nà fún wẹ̀dẹ̀ ọ̀nà fún wọ̀bọ̀dẹ̀ àmì ọ̀nà mú dákẹ́ wẹ̀ yẹn kẹ́ ká gbéra wẹ̀ fíì yẹn gbéra wẹ̀ fíà ọ̀nà wà fọwọ́n dẹ̀ àmì ọ̀nà rẹ̀ náà wọ́n òpéni náà o wà fọwọ́n dẹ̀ àmì ọ̀nà rẹ̀ náà wọ́n ọ̀kẹ́ ọ̀ góyè owó góyè bá góyè ha góyè gọ́ọ̀ amen kò kó mẹ́ akẹ́kọ̀ọ́ bọ́ ọ̀rọ̀ ẹ̀rù bẹ́ẹ̀ náà sí gẹ̀dì mẹ́zẹ́ bọ̀ dúpọ̀ gẹ̀nẹ̀ ìmẹ́zẹ́ ẹ̀mẹ́dẹ́bà kẹ́yẹ. ọ̀rì à fi ọ̀rì àhánì dí ọ̀rà fẹ́ ọ̀màdé ẹ̀ẹ́dòwòrán tà ẹ̀dín náà ràfọ́ǹdé ọ̀rà fẹ́ ọ̀màdé ọ̀rì àfi ọ̀rì àhánì dí ọ̀rà fẹ́ ọ̀màdé àmì ìrìnrìn yìí lọ́wọ́ ó kà bọ́ yẹ̀ ọ́ ẹ̀dọ́rùn. Ẹ̀tíọ́sà Abùsàmà ọ̀gbẹ́ Ẹ̀tíọ́sà ọ̀gbẹ́ Ìgbìnọ́sà ọ̀gbẹ́ Anabich ọ̀gbẹ́ Ọ̀sàgìdùwà ọ̀gbẹ́ Òsùnàbùn ọ̀gbẹ́ Ẹ̀fẹ̀wẹ̀dọ̀ ọ̀gbẹ́ Òsùndé ọ̀gbẹ́ ọ̀bùkẹ́ Òsùndé yẹn yà wà gbẹ ọ̀rọ̀ àfọwọ́dé àmì ìnọ̀rẹ́ yìí náà wá èmi náà rú ọ̀bọ dáyẹ̀ sí gbàgbàgbà ìbí ẹ̀dọ̀ yà wà gbẹ ńdà yẹn yà yẹn lè gbè wàpò bọ́ọ̀lù ìbí ẹ̀dọ̀ àkòkí ẹ̀fà ìkẹ̀ ẹ̀fà oríkẹ̀ iye ènìyàn náà kó ọ̀rọ̀ ẹgbẹ́ra rẹ̀ nọ̀dé náà ọ̀rọ̀ àmọ́ wọn kòkó mẹ́rin ẹni wọn àìrò wà ìwé náà wà rí wa sọ ọ̀rọ̀ ẹ̀ náà kéde gbé ọ̀rọ̀ àmọ́ wọn èdè ẹ̀dọ̀nù òkó ìyẹ́dù yà hẹ́ ní èrè wà nù èyí yà bẹ̀rẹ̀ náà yà kà èrè wà nù ọ̀rọ̀ àmọ́ wọn báyà kà á. Mami agbona ara lakia ara sikan ara ri ason bava yo ara wina ara doki ara dugbo ara bowa ara bode ara we na ya ona ya mo wa erin na una ga de fio agbonso iduga gbofo
Your void or ladian, if a coid or ladian. I want to do a bomb of vo, and do I have cover. Now, well, boom, bay, yamba beer, or one me or be making. I have it your wobo, so I'm well. They are more no, if you know. Don't worry away about you know. They want over there, you know. They can go over there, you know. Where I go, you know. At a table where you know, or I'm more. Ogbe agbon ofu obe yebe we edini na oti agama ogamo ebi da una mo agbon do agbofo de wase okay o goye wo goye va he goye ha he goye na he goye san he go ogamo ma kore gbera na usebu do we no ga wanta yi mani iye wada ye gbe yi la ama ewe ne egbe raven egbe sagi egbe odo ezamo ngene oto ogbere pi se no jawa gbon ewe no le ewu oh iyi man metala obe va manate ten obe raven oto obi ye uzebu do so we are do or we do. Kid mezavo, no pogiva, meze. No pogi agboyi, you know, no pogiva. Ogamoma, Ogia, me o, we are me. Ogama, Ogama, you near Durum. Ogama. When the water in Ogama, our Kirita radio. Eh, Baba Yaka. We are no geno, we are no giveaway. No giveaway. The way no pebble. Hey! I the Bavan. No give I guy. Ogama, I the Bavan. A theater TV. Away no pogi ha. Bangbe. Rame, oma. Rame, oma. Every amba, I told me. Oh, ma. I told me. Really, a tiny theater TV. The answer will go on video. Sageduwa, I will do pogi ha. My Yobo pogi ha. Solu reporters no pogiva Oghe Osunde Oghe Efewedo no pogiha otaye mayo bali Igbonosa Oghe Okowen Abusoma Okienwa te wo Olorun Okienwa Anna Beach Oghe Abusoma Oghe yan bele Ogama emi ma agbono ma ni adodo opo le riedo yo wa no opa na rike o he adi ago wa no na oga do ma gbe iye na gbon yi oga do ma gbe ko itendo no e wa don oga do ma gbe aya boyin enedo iye oga do ma gbe aya boyin enedo he na yonika if na yonika e we Uwa bohin wedo una bohin wedo ube we evenu abu ohin abu na asati we su wegbe when ya ta na ati we ta wegbe when on dey na ati we du wegbe we is the only ugele bo eso enu we trafia nu dare
Omaka mwe o wata via o ya boy ho unda ozati we segbo wan ye ona duwe gbe wa we he aya ka o do ma gbe oke o goye ha goye na go o ga do ma gbe aya bo yen na do ye ọra dọma gbé ayabo yẹn dẹndọ ugẹ ewẹ gbẹnu ọtá náà ọra arẹgbowó ẹ wò ó wà á tà ẹ wà á gbà lẹyìn ẹ rẹ philosophy ni mà ti ọ̀nà mà tẹ Immanuel Kant categorical imperative bẹbẹ náà wọn àná tẹ uwe ugomawe benu hola ugewe do unto others as you like others to do unto you. Want to be the law of retributive justice. In cosmogony. But in philosophy, moral philosophy, is the Kantian categorical imperative. And it runs like this. In any given situation, you behave as such that the maximum of your action can be acceptable, if need be, as a principle for the establishment of a universal law of action. Behave in such a way that the maximum of your action can be acceptable, if need be, as a principle for the establishment of a universal law of action. Ora do ma gbe ayabo yen do. Gedi menzebo nupu gena. Ori a di a o wi a ni egbi e ora da oma egbe ọra da ọmọ egbe ọdá egbe ayi de bàbá yín òye ní ẹwọ de bàbá yín osunde ògbẹ ṣe lórí pátá ògbẹ ṣàgẹdùwà ògbẹ òkó Anna Beach Bay, Etiosa Bay, Igbinosa Bay, Abusama Bay, Jeffrey Rabo, or when you give her. Ora da my bio, ora da my bay. I mean, oh my egbe, Orlando my egbe. It was not back. Jeffrey Rabo, Bagay. Koyo ya wa de wa iedo etuan wa hia o etuan wa hia no onu wa ri wa se na ya wa gbele wa po body iedo awere gbegba odomo o ya domo oredo ewi o oredo wi ma be hon be webo when emi big hair wo edo pa ewan no ho ni ando ye dodo aki pa ewan no we no mo edo mi o to ma ko yo ma de ba gwa ma de ba o ya si yo te e wo wa o ga re ga no ta ga si yo te wo wa o ya si mi wo wa o ya fe mu dia o ara wa na de wo de ama ke dan mo liye na una oredona wa di ipa bologe yo wa ya fefefe so di ipa bologe yo are ke ba pa ave ya wewe ata mi bi do we ya fe ge na yibo na ta ga gai aga ho aga da ho honia edu afu bagbe o ise o to do sa ba mu ni ma e wa we ge se ti gbe ma mi ma yo ise
Nwa kebiye mi igwe gbàgbọ́ náà iwo bọ̀ nsọ̀rọ̀ parí ni mà ya kó ya wọ́wọ́ wọn kí ya ọ̀la kó wọn kẹsẹ̀ tí ya bìmọ̀dẹ́ o ìṣẹ́ àgbọ̀nrẹ́ yìí mà wẹ̀ nígbìyàn o ìṣẹ́ òṣèré Nàìjíríà ní àmúkíá ọlọ́gbọ́n náà ẹ̀gá sìkìrì mà yóò ìṣẹ́ sọ̀rọ̀ parí ẹ̀wọ̀n ni mà díẹ̀ mi ni mà yà sùn mà mà ẹ̀gbà mà wọ́n bá ọba ẹwà ìnọ̀rẹ́ dọ̀ ìtọ́ ìpẹ̀rẹ́ kété ẹ̀dẹ́ ma ọ̀rọ̀ ẹ̀gá ma ọ̀yẹ̀pọ̀ ẹ̀wọ̀n tó gíè ẹ̀wọ̀n ẹ̀gígbé o ọba ìlòbọ̀ ẹ̀fọ́ o ìṣiṣẹ́ o ọba àtọ́pẹ́ ìṣẹ́ ọba rà tọ́ ọ̀pẹ́ ẹ̀ àtẹ̀rẹ́ níye àkìrìyẹ́ta ọba rà tọ́ ọ̀ pẹ́ wàhíà hàn ọ̀wẹ́ ṣe o wọ̀gbẹ̀ bàbá dó wọ̀gbẹ̀ yé dó ètí máa yá fẹ́ máa gbá owó ẹ̀ náà fún wàhíà amúṣọ́ ìlú wàgbà lọ òṣèjòdó wà òṣèlú reporters làárá rẹ̀ yá fún da wọ̀rí bẹ́ àrùmà nàtà mùsèlú nàtà mẹ́dọ̀ ọ̀hún à oyú wa mi o Arnold Beach ọ̀bọ̀kíà o ìjọba iná náà ìrabọ̀ àrẹ̀ rẹ̀ yá ọkọ̀ sálẹ̀bàwẹ̀ àbùsọ̀wọ̀n àwòrẹ́ wa ìgbìnọ́sà àwòrẹ́ wa Etiosa ureba Sagiduwa ureba Usunde ureba wayama wale mudia keme ogeja fe alba mudia kuwa o ise no unuwa eri wa o ise ofu egbe oga nredo e ma na ogbedo yin oya ofu egbe nedo oga gele idalado ise e ku utwisunsun isunsun no mwe ologo wakia nyage edu yare ise ẹjẹ pẹgbẹ ènìyàn kẹndọgbẹ yìí pé ya tálọbọ ẹjẹ pẹgbẹ àtẹmíẹ wúlíẹ èmíẹ fún nẹdó gbàpá nẹdó ajẹwé nàkàyé náà ẹwọn ẹwọn mọtàmùyà ní Jésù Kristi ìṣe wàhíà wàbẹ wà o wàwíyàdó o náà wúwẹ náà wàyà wẹwẹ o àgbọ̀nyà ahọ́n wàlípẹ́ àbọ̀nókè yẹ o náà dẹ́gẹ̀ ọ̀sàgùwárọ̀. Bye bye.